Samueli Keji orí Kokandinlogun láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ 43. A sì rò fún Joabu pé, wò ó, ọba ń sọkún ó sì ń gbàwẹ̀ fún Absalomu. Ìṣẹ́gun ijọ́ náà sì di àwẹ̀ fún gbogbo àwọn ènìyàn náà, nítorí àwọn ènìyàn náà gbọ́ ní ijọ́ náà bí inú ọba ti bàjẹ́ nítorí ọmọ rẹ̀. Àwọn ènìyàn náà sì yọ́ lọ sí ìlú ní ijọ́ náà gẹ́gẹ́ bí àwọn ènìyàn tí a dójútì á máa yọ́ lọ nígbà tí wọ́n ń sá lójú ìjà. Ọba sì bojú rẹ̀, ọba sì kígbe lé ohùn rara pé, ọmọ mi Absalomu, Absalomu ọmọ mi. Joabu sì wọ inú ilé tọ̀ ọba lọ, ó sì wí pé, ìwọ dójútì gbogbo àwọn ìránṣẹ́ rẹ lónìí, àwọn tí ó gba ẹ̀mí rẹ là lónìí, àti ẹ̀mí àwọn ọmọkùnrin rẹ, àti ti àwọn ọmọbìnrin rẹ, àti ẹ̀mí àwọn aya rẹ, àti ẹ̀mí àwọn obìnrin rẹ. Nítorí pé ìwọ fẹ́ àwọn ọ̀tá rẹ, ìwọ sì kórìíra àwọn ọ̀rẹ́ rẹ. Nítorí tí ìwọ wí lónìí pé, ìwọ kò náání àwọn ọmọ ọba tàbí àwọn ìránṣẹ́. Èmi sì rí lónìí pé ìbá ṣe pé Absalomu wà láyé, kí gbogbo wa sì kú lónìí, ǹjẹ́ ìbá dùn mọ́ ọ gidigidi. Sì dìde nísinsìnyí lọ, kí o sì sọ̀rọ̀ ìtùnú fún àwọn ìránṣẹ́ rẹ, nítorí pé èmi fi Olúwa búra, bí ìwọ kò bá lọ, ẹnìkan kì yóò bá ọ dúró ní alẹ́ yìí, àti èyí ni yóò sì burú fún ọ ju gbogbo ibi tí ojú rẹ ti ń rí láti ìgbà èwe rẹ wá títí di ó fi di ìsinsìnyí. Ọba sì dìde ó sì jókòó lé ẹnu ọ̀nà. Wọ́n sì wí fún gbogbo àwọn ènìyàn náà pé, wò ó, ọba jókòó lé ẹnu ọ̀nà. Gbogbo ènìyàn sì wá sí iwájú ọba, nítorí pé Ísírẹ́lì ti sá olúkúlùkù sí àgọ́ rẹ̀. Gbogbo àwọn ènìyàn náà sì ń bá ara wọn jà nínú gbogbo ẹ̀yà Ísírẹ́lì pé, ọba ti gbà wá là lọ́wọ́ àwọn ọ̀tá wa, ó sì ti gbà wá kúrò lọ́wọ́ àwọn Fílístínì, òun sì wá sá kúrò ní ìlú nítorí Absalomu. Absalomu tí àwa fi jọba lórí wa sì kú lí ogun. Ǹjẹ́ èéṣe tí ẹ̀yin fi dákẹ́ tí ẹ̀yin kò sì sọ̀rọ̀ kan láti mú ọba padà wá? Dáfídì ọba sì ránṣẹ́ sí Sádókù àti sí Abiatari àwọn àlùfáà pé, sọ fún àwọn àgbà Júdà pé, èéṣe tí ẹ̀yin fi kẹ̀yìn láti mú ọba padà wá sí ilé rẹ̀? Ọ̀rọ̀ gbogbo Ísírẹ́lì sì ti dé ọ̀dọ̀ ọba àní ní ilé rẹ̀. Ẹ̀yin ilé ara mi, ẹ̀yin ilé egungun mi, àti ẹran ara mi, èsì ti ṣe tí ẹ̀yin fi kẹ̀yìn láti mú ọba padà wá? Kí ẹ̀yin kí ó sì wí fún Amasa pé, egungun àti ẹran ara mi kí ìwọ ṣe bí? Kí Ọlọ́run kí ó ṣe bẹ́ẹ̀ sí mi àti jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú, bí ìwọ kò bá ṣe olórí ogun níwájú mi títí ní ipò Joabu. Òun sì yí ọkàn gbogbo àwọn ọkùnrin Júdà, àní bí ọkàn ènìyàn kan. Wọ́n sì ránṣẹ́ sí ọba pé, ìwọ padà àti gbogbo àwọn ìránṣẹ́ rẹ. Ọba sì padà, ó sì wá sí odò Jọ́dánì. Júdà sì wá sí Gilgali láti lọ ìpàdé ọba àti láti mú ọba kọjá odò Jọ́dánì. Ṣimei ọmọ Gera ará Benjamini ti Bahurimu, ó yára ó sì bá àwọn ọkùnrin Júdà sọ̀kalẹ̀ láti pàdé Dáfídì ọba. 1000 ọmọkùnrin sì wà lọ́dọ̀ rẹ̀ nínú àwọn ọmọkùnrin Benjamini. Síbà ìránṣẹ́ ilé Saulu àti àwọn ọmọkùnrin rẹ̀ 15 àti 20 ìránṣẹ́ sì pẹ̀lú rẹ̀, wọ́n sì gòkè odò Jọ́dánì ṣáájú ọba. Ọkọ̀ èrò kan ti ré kọjá láti kó àwọn ènìyàn ilé ọba sí òkè, àti láti ṣe èyí tí ó tọ́ lé ojú rẹ̀. Ṣimei ọmọ Gera wólẹ̀, ó sì dojúbolẹ̀ níwájú ọba bí ó ti gòkè odò Jọ́dánì. Ó sì wí fún ọba pé, kí olúwa mi kí ó má ṣe ka ẹ̀ṣẹ̀ sí mi lọ́rùn, má sì ṣe rántí àfojúdi tí ìránṣẹ́ rẹ̀ ṣe lé ọjọ́ tí olúwa mi ọba jáde ní Jerúsálẹ́mù, kí ọba kí ó má sì fi sí inú. Nítorí pé ìránṣẹ́ rẹ̀ mọ̀ pé òun ti ṣẹ̀ sí wò ó. Ní gbogbo ìdílé Jósẹ́fù èmi ni ó kọ́ wà lónìí láti sọ̀kalẹ̀ wá pàdé olúwa mi ọba. Ṣùgbọ́n Abiṣai ọmọ Seruah dáhùn, ó sì wí pé, kò há tọ́ kí a pa Ṣimei nítorí èyí, nítorí pé òun ti bú ẹni àmì òróró olúwa. Dáfídì sì wí pé, kí ló wà láàrin èmi àti ẹ̀yin ọmọ Seruah, tí ẹ fi di ọ̀tá sí mi lónìí? A hà lè pa ènìyàn kan lónìí ní Ísírẹ́lì, ó lè ṣe pé èmi kò mọ̀ pé lónìí èmi lè ọba Ísírẹ́lì. Ọba sì wí fún Ṣimei pé, ìwọ kì yóò kú. Ọba sì búra fún un. Mefiboseti ọmọ Saulu sì sọ̀kalẹ̀ láti wá pàdé ọba, kò wọ ẹsẹ̀ rẹ̀, kò sì fá irùngbọ̀n rẹ̀, bẹ́ẹ̀ ni kò sì fọ aṣọ rẹ̀ láti ọjọ́ tí ọba ti jáde títí ó fi di ọjọ́ tí ó fi padà ní àlàáfíà. Ó sì ṣe nígbà tí òun sì wá sí Jerúsálẹ́mù láti pàdé ọba, ọba sì wí fún un pé, èéṣe tí ìwọ kò fi bá mi lọ, Mefiboseti? Òun sì dáhùn wípé, olúwa mi ọba,
ìránṣẹ́ mi ló tàn mí jẹ, nítorí tí ìránṣẹ́ rẹ ti wí pé èmi ò di kẹ́tẹ́kẹ́tẹ́ ní gàrí, èmi ò gùn, èmi ò sì tọ ọba lọ, nítorí tí ìránṣẹ́ rẹ yarọ. Ó sì sọ̀rọ̀ ìbàjẹ́ sí ìránṣẹ́ rẹ̀ fún olúwa mi ọba, ṣùgbọ́n bí áńgẹ́lì Ọlọ́run ni olúwa mi ọba rí, nítorí náà ṣe èyí tí ó dára lójú rẹ̀. Nítorí pé gbogbo ilé bàbá mi bí òkú ènìyàn ni wọ́n sáré níwájú olúwa mi ọba, ìwọ sì fi ipò fún ìránṣẹ́ rẹ láàrin àwọn tí ó ń jẹun ní ibi oúnjẹ rẹ. Nítorí náà aré kí li èmi ní tí èmi ò fi máa ké pe ọba síbẹ̀. Ọba sì wí fún un pé, èéṣe tí ìwọ fi ń sọ ọ̀ràn rẹ̀ síwájú mọ́? Èmi sá ti wí pé kí ìwọ àti Síbà pín ilẹ̀ náà. Mefiboseti sì wí fún ọba pé, sì jẹ́ kí ó mú gbogbo rẹ̀ bí olúwa mi ọba bá ti padà bọ̀ wá ilé rẹ̀ ní àlàáfíà. Basilai ará Gileadi sì sọ̀kalẹ̀ láti Rogelimu wá, ó sì bá ọba gòkè odò Jọ́dánì láti ṣe ìkẹ́ rẹ̀ sí ìkọjá odò Jọ́dánì. Basilai sì jẹ́ arúgbó ọkùnrin gidigidi, ẹni ogbó 80 ọdún sì ni. Ó sì pèsè ohun jíjẹ fún ọba nígbà tí ó ti wà ní Mahanaimu, nítorí pé ọkùnrin ọlọ́lá ni òun ṣe. Ọba sì wí fún Basilai pé, ìwọ wá bá mi gòkè odò, èmi ó sì máa bọ̀ ní Jerúsálẹ́mù. Basilai sì wí fún ọba pé, ọjọ́ mélòó ni ọdún ẹ̀mí mi kù tí èmi ò fi bá ọba gòkè lọ sí Jerúsálẹ́mù? Ẹni ogbó 100 ọdún sàlì èmi lónìí. Èmi lè mọ ìyàtọ̀ nínú rere àti búburú. Ìránṣẹ́ rẹ lè mọ adùn ohun tí èmi ń jẹ tàbí ohun tí mò ń mu bí? Èmi tún lè mọ adùn ohùn àwọn ọkùnrin tí ń kọrin àti àwọn obìnrin tí ń kọrin bí? Ǹjẹ́ nítorí kí ìránṣẹ́ rẹ yóò ṣe jẹ́ ìyọnu síbẹ̀ fún olúwa mi ọba? Ìránṣẹ́ rẹ yóò sì sin ọba lọ díẹ̀ gòkè odò Jọ́dánì. Èsì ṣe tí ọba yóò fi san ẹ̀san yìí fún mi? Èmi bẹ̀ ọ́, jẹ́ kí ìránṣẹ́ rẹ padà, èmi ò sì kú ní ìlú mi, a ó sì sin mí ní ibojì bàbá mi àti ìyá mi. Sì wò, Kírámù ìránṣẹ́ rẹ yóò bá olúwa mi ọba gòkè, ìwọ ó sì ṣe ohun tí ó bá tọ́ lé ojú rẹ̀ fún. Ọba sì dáhùn wípé, Kírámù yóò bá mi gòkè, èmi ó sì ṣe èyí tí ó tọ́ lójú rẹ̀ fún. Ohunkóhun tí ìwọ bá sì béèrè lọ́wọ́ mi, èmi ó ṣe fún ọ. Gbogbo àwọn ènìyàn sì gòkè odò Jọ́dánì, ọba sì gòkè. Ọba sì fi ẹnu kò Basilai lé ẹnu, ó sì súre fún un, òun sì padà sí ilé rẹ̀. Ọba sì ń lọ sí Gígálì, Kírámù sì ń bá a lọ. Gbogbo àwọn ènìyàn Júdà sì ń ṣe ìkẹ́ ọba àti ààbọ̀ àwọn ènìyàn Ísírẹ́lì. Sì wò, gbogbo àwọn ọkùnrin Ísírẹ́lì sì tọ̀ ọba wá, wọ́n sì wí fún ọba pé, èéṣe tí àwọn arákùnrin wa àwọn ọkùnrin Júdà fi jí ọ kúrò, tí wọ́n sì fi mú ọba àti àwọn ará ilé rẹ̀ gòkè odò Jọ́dánì, àti gbogbo àwọn ènìyàn Dáfídì pẹ̀lú rẹ̀? Gbogbo ọkùnrin Júdà sì dá àwọn ọkùnrin Ísírẹ́lì lé ohùn pé, nítorí pé ọba bá wa tán ni. Èéṣe tí ẹ̀yin fi bínú nítorí ọ̀ràn yìí? Àwa jẹ nínú oúnjẹ ọba rárá bí? Tàbí ó fi ẹ̀bùn kan fún wa bí? Àwọn ọkùnrin Ísírẹ́lì sì dá àwọn ọkùnrin Júdà lé ohùn pé, àwa ní ipa 10 nínú ọba, àwa sì ní nínú Dáfídì jù yín lọ. Èéṣe tí ẹ̀yin kò fi kà wá sí, tí ìmọ̀ wa kò fi ṣáájú láti mú ọba wa padà? Ọ̀rọ̀ àwọn ọkùnrin Júdà sì le ju ọ̀rọ̀ àwọn ọkùnrin Ísírẹ́lì lọ.